fólúwọ́ba atọ́rọ àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ àtorí ajẹ́jẹta rẹ̀ kó bá annabi wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé annabi àtàwọn sàhábà annabi àti gbogbo tí máa ń tẹ̀lé lánàá annabi wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi dìjọ́ alkiyama olùwàmásá kàwà náà kúnnú wọn o amin. Lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí a pàdé fi baytin min buyutillah lọ́kànnú àwọn ilé olùwọ́ba tá ń pè ní mọ́ṣálásí ní àárọ̀ tòní gbogbo tí a bá wí tá bá gbọ́n bí ọlọ́mọ́sáàjì ọjọ́ ìtàfírí ọnú rẹ̀ ọlọ́run kó fi ohun tí ọ fẹ́ òní kó fi sí ẹni tí ó sọ̀rọ̀ lẹ́nu bó ti fẹ́ káwa náà gbọ́ òní kọ́lọ́njáwa náà gbọ́ kọ́lọ́n wá jẹ́ kí gbogbo ọjọ́ sórí rẹ̀ látara bẹ́ẹ̀ fi dunya wa fil akhirah. Ẹ̀rin tí a fi bára wa sọ̀rọ̀ láàárọ̀ tòní gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe ní dárùsù ta ṣe kányìn bóyá bí Sunday tọ̀hún ní inú sharh kitab tawhid nígbàtà sọ̀rọ̀ ń pa la ilaha illallah muhammadun rasulullahi sallallahu alaihi wasallam mọ̀wájú ọ̀rọ̀ al'imamu Wahba ibn Munabbah ọ̀kanú àwọn àgbàfà àwọn aṣíwájú wa dáadáa tí wọ́n wá bi léèrè pé alaysa la ilaha illallah miftah aljanna ṣé kìí sí la ilaha illallah òun ni kọ́kọ́rọ́ aljanna níbí ó ń béèrè yíwá béèrè ní béèrè pé ẹmọ́ ulẹ̀ wàhálà wa mọ́ bíyàn bá lákìídà bí ọba lákìídà bọ́bá ṣe bídíà bí ó ṣe bídíà kọ́dà bí ọba kírun náà bí ó sì kí dédé sọ́sá ti ní la ilaha illallah annabi sallallahu alaihi wasallam sì ní la ilaha illallah miftahul janna pé kálímà yìí kò sọ́bà kan tó tó jọ́sìn fún àfọ́bá Allah annabi lóhun ní kọ́kọ́rọ́ alìjanna bẹ́ẹ̀ ni lóòtọ́ àmọ́ ká má bá sí gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó wá bí alimamu Wahba ibn Munabbah bó ti fẹ́ sí gbọ́ òun ni mo ṣàdéhùn pé àlàyé táwọn alfáà wá ṣe ń pa pé la ilaha illallah kọ́kọ́rọ́ ni àmọ́ bí imamu Wahba ibn Munabbah ti wí ó ní al ra'ayta miftahan bila asnan ǹjẹ́ wọ́n rí kọ́kọ́rọ́ kan rí láyé tí ó léyìn ẹ̀yìn kọ́kọ́rọ́ tẹ́nìkọ̀ọ̀kan wá fi sápò nísìnyí tí ó fi yàtọ̀ fúnra wọn kọ́dà bógùn déédé òun náà làwọn ẹ̀yìn tí ó pàkàsọ̀ síra wọn ẹni gbẹ́bà nẹ́bí bá ní la ilaha illallah ní kọ́kọ́rọ́ àlìjánná ǹjẹ́ wá rí kọ́kọ́rọ́ kan tí ó léyìn rí kò sí al-Imam Wahba wa nítorí náà in ataita bimiftahin lahu asnan futiha laka wa in ataita bimiftahin biduni aw bila asnan lam yuftah laka bẹ́ẹ̀ bá wá dé alkiyama tí ó mú kọ́kọ́rọ́ tó léyìn lọ́wọ́ ìyẹn ni pé tó mú la ilaha illallah tó léyìn rẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ àwọn sílẹ̀kùn aljanna fún lóòtọ́ bá nẹ́bì ti wí ètà nẹ́bì ń wínú sallallahu alaihi wasallam àmọ́ bí yàn bá wá alkiyama pẹ̀lú kọ́kọ́rọ́ la ilaha illallah kò léyìn àbẹ́yìn ti kán lam yuftah laka kò irú rẹ̀ ò lè sílẹ̀kùn ẹwọ̀rọ̀ làákà ìlànlá táwa náà lè fi ọkàn tọ́ ká má tanra wa la ilaha illallah miftahul janna la ilaha illallah ní kọ́kọ́rọ́ alìjanna àmọ́ bá ti mọ̀ pé gbogbo kọ́kọ́rọ́ ló léyìn ǹjọ́ wọn náà bá kán gbogbo eyín ẹnu kọ́kọ́rọ́ lé ní kọ́kọ́rọ́ mọ́tò rẹ ni ṣé yóò ṣí mọ́tò òun mọ́ ṣé yóò ṣí lẹ́kùn ilé rẹ̀ òun mọ́ kò ní sí alimamu Wahba níbẹ̀ náà ní ká mọ̀ o la ilaha illallah ta nabi pè ní miftahu òun náà léyìn o bẹ́yẹn bá fẹ́ kí la ilaha illallah wo ṣí lẹ́kùn àlìjánà fún àbí kó mú kọ́kọ́rọ́ tó léyìn lọ́wọ́ èyí yìí làwọn àfáà wá ń pè ní ṣùrútù la ilaha illallah kí ni májẹ̀mú tí la ilaha fi wúlò fún yà wọ́n ń pè ní kíni àwọn májẹ̀mú la ilaha illallah òun ni a tara wa jí lórí ẹ̀ lónìí
pé la ilaha illallah tẹ́yàn ń kun lórin àbí tí ń jó àbí tí ń kígbe tí ó bá sí àwọn eyín rẹ̀ yí ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí al-Imamul Jalil Wahba ti wí lam yuftah laka ọkàn mú kọ́kọ́rọ́ lọ́wọ́ lọ́kàn máa fi yún ẹnu ọ̀nà lẹ́kùn lẹ́yìn bá mú kọ́kọ́rọ́ tí è sí tí ẹ̀ àbó mú kọ́kọ́rọ́ tẹ́yìn rẹ̀ ti kán èyàn bá wà dó ń bẹ̀ fún wákàtí kan yọ́kàn máa yín náà nígbà kíní yóò sì kọ́kọ́rọ́ rẹ̀ náà sì ní nígbàtí èyàn bá ti dúó àbó ti kán lam yuftah laka ọlọ́mọdé mọ́sí wá ládọ́run mọ́tọ́ eléyìí ni al-Imam Wahba bin Munabbih rahimahullahu ta'ala nínú àwọn aṣíwájú wa dáadáa wọ́n fi ṣe wá láǹfààní ká tó wá máa ka àwọn májẹ̀mú la ilaha illallah yìí ẹ dákun ẹ jẹ́ ń pa kíyèsí wa àwọn ẹworú ọ̀rọ̀ yìí bó ti wúwo tó bọ́gbọ́n sì ti pọ̀ ńbẹ̀ tó ọwá pọ̀ kanrin bẹ́ẹ̀ táàrí lọ́dọ̀ àwọn àfáà dáadáa àwọn àfáà súnnà a ṣẹ̀ṣẹ̀ máa wá wọ́rọ̀ fìlọ́sọ́fà kan Plato Socrates gbogbo eléyìí mùsùlùmí ò ní díẹ̀ wallahi fima a'tana Allahu ghuniya ntọ́lọ̀ ń ṣe fún wa látara bọ́ọ̀rọ̀ ẹgbọ́n ọ̀rọ̀ ẹ̀kọ́ náà lèyàn bá lóun fẹ́ mọ́ kó wò síbi táwọn àlùfáà dáadáa bí tí wọ́n ti wí ààrẹ kọ̀ọ̀kan ń bẹ̀ tí ó pọ̀ inú ọ̀rọ̀ tí alìmọ́mù tó wà lákọọ́lẹ̀ tí Imamu Wahba tún wí ọ́ láwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ tó gẹ́gẹ́ bí yẹn bá ń ronú sí ọ̀rọ̀ ọlọ́gbọ́n gbà ní Al-Imamu Wahba bin Munabbih lọ́wọ́ yẹn jọ kan ló ní man madahaka bima laysa fik dhammaka bima laysa fik man madahaka bima laysa fika dhammaka bima laysa fik èyí ń bá wa mú láwùjọ wa yìí púpọ̀ Al-Imamu Wahba ní ìjọ tí ọba ti gbẹ nìkan láyé kọ́mọ yìn ọ́ pẹ̀lú ń tọ́ ọmọ pé kò sí lára rẹ̀ ń pé ń bẹ ìròyìn tí èsì tí ẹ ń fi yìn ọ́ àwọn bàbá wa àwọn ni wọ́n ṣe báyìí jọ báyìí àwọn ni wọ́n ṣe ìwọ náà sì mọ̀ pé rọ́ ní ń pa àbáwọn ẹ̀gbọ́n wa àbáwọn ọ̀gá wa àbáwọn aṣáájú wa ó sì mọ̀ pé gbogbo ohun tí ń wí tó lóun fi yìn ọ́ yìí bima laysa fíìkà àpọ́nbóró ní Al-Imamu Wahba bin Munabbih ní máa retí o ìjọ tí ó dé yadhummuka bima laysa fíìkà ìjọ tí bá wá ń bú ọ náà tó ẹgbẹ́rú ìbú wọn ò sí lára rẹ ẹnu rẹ wá gbà kọ́ wá pé irọ́ ní ń pa o máa retí ìjọ tí ó wà wí tí ò sí lára rẹ náà bíjà bá dé tí ó lóun fi ń bú ọ arọ̀rọ̀ Al-Imamu Wahba ibn Munabbih nìyẹn àwọn ọ̀rọ̀ hikam nínú àwọn ọ̀rọ̀ Al-Imamu Wahba náà Al-Imamu Wahba ní ajibtu min unasin yabkuna ala mawtil ajsad wala yabkuna ala mawtil arwah Al-Imamu Wahba ní èmà òun ṣe mọ̀ ń pa àwọn èèyàn kan tí wọ́n ń sunkún tó ń rí wọ́n ní kí ló dé wọ́n ní àlàmọ́yìn ló kú là ń sunkún rẹ̀ Al-Imamu Wahba wá ní in tí wọ́n ń sunkún sí yìí ń jọ wọ́n rí pé ara rẹ̀ ó kú ni wọ́n tó ń sunkún bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ti kú láìmọye ọdún sẹ́yìn ẹnìkan sunkún ẹni tẹ́ ń kí Al-Qur'ani fún tẹ́ ń tọrọ Ọlọ́run fún tẹ́ ń sọ̀rọ̀ àdífì fún tí ń gba bí ìwọlé tí ń gba èkejì jáde mata qalbuhu ọkàn ló kú ẹni tí wọ́n ń pẹ́ àfọ́ Ọlọ́run lọ́wọ́ tí tó ń bú ẹ̀rìn gbà séyìn ní àbí àọ́dá ọyàn ojúmí lọ ọjọ́ lọ́n lọ àpàdé lálìkẹ́ wọn àtàlìkẹ́ àmọ́ gan ló ti ẹ̀dá wallahi ọkàn ló kú ọyẹ̀kẹ́rù ọba àyàn bí wọ́n bá dẹ́rù Ọlọ́run bá àyàn Al-Imamu Wahba ní èèmà ní káwọn èèyàn máa sunkún lórí pé ara kú ẹni ara rẹ̀ wá kú yọkàn rẹ̀ ti kú bóyá ọdún 5 sẹ́yìn ọdún 10 sẹ́yìn ẹnìkan ọmọ ìgbèlé wọn ó wù gbèlé wọn ó sunkún gbèlé wọn ó dárò ẹ̀ yá ìwọ́ sì ń gbé bọ́dì lásán kí tí ọ̀ sọ́kàn ń bẹ̀ mọ́ ìyẹn ni pé mata qalbu n ti ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn n ti ń jẹ́ gbogbo àwọn àrùn tí máa dààmú ọkàn táwọn afá ń pè ní amradul qulub ó ti kó bá ó ti bá bọ́dì nìkan ní gbé kí níjọ́ tẹ́wàá rí táwọn èèyàn máa sunkún òun níjọ́ tí bọ́dì ọ̀bá sí mọ́ Al-Imamu Wahba bin Munabbih ní ìmọ̀lélẹ́ yìí inú tó yẹ kéyìn ó sunkún sí kábanújẹ́ sí ni abárí ẹni tọ́kàn rẹ̀ di tọ́kàn rẹ̀ kú pé ọkàn tí ẹ sì kú débi pé wọ́n ti ń dẹ́rù Ọlọ́run ó bọ̀ ọkọ̀ bọ̀
wọ́n dẹ́rù alkiyama ọbọ̀ ọ̀tí ẹ̀ mìíra torí náà ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ al-Imam Wahb bin Munabbah wa ghayrihi min al-ulama tó pé ní bàbá ń gbọ́dàbọ̀ ìpọ́rọ̀ ọlọ́gbọ́n kankan náà là ń fẹ́ ni torí sẹ́ ẹmọ ewu tí ń bẹ ń bi kéèyàn máa wá ọgbọ́n lọ́dọ̀ kèfèrí òun ni pé òun ní padà mọ̀gbà tí kúfúrú rẹ̀ àìgbọ́lọ́ngbọ́ rẹ̀ òun náà padà máa kó sínú ọgbọ́n tó Ọlọ́run kọ́ lọ́dọ̀ ẹ̀ òun ló fi léwu bí wọn bá mọ̀ kó ń fẹ́ kọ́gbọ́n náà kọ́wọ́ ẹni tó ṣe pé ní kọ́dà ń bí ọ̀rọ̀ ẹ̀sìn náà alhamdulilayi ó ṣe tẹ̀lé kọ́lọ́n kọ́ mọ́sá àsàmànà wa kìí sì wá ṣe pé kò sí ló jẹ́ kí n máa wọn examples yìí wá tábà pé bàbá ń wọ́rọ̀ ọ̀rọ̀ ọgbọ́n àníri lọ́dọ̀ àwọn àfa àníri lọ́dọ̀ àwọn súnà gbogbo ẹ̀ náà ní ń bẹ̀ ò kéèyàn ó béèrè kọ́lọ́n kọ́ mọ́sá àsàlékún ìmọ̀nàfẹ́ nìkọ̀ọ̀kan wa torí náà inú àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí Ìmáàmù Wahba wí ni pé ara'ayta miftahan bila asnan ǹjẹ́ wọ́n rí kọ́kọ́rọ́ kan rí láyé tí ò ní eyín bí la ilaha illallah náà ṣe rí nù àwọn owó wá léyìn la ilaha illallah àwọn alfa látàrí al-Imam Wahba àtàwọn tó dé lẹ́yìn wọn wọ́n wá gbìyànjú wọ́n wọnú al-Qur'an al-Karim wọ́n wọnú sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ẹ̀rí wọ́n wá rí pé eyín méje ní la ilaha illallah ní tí wọ́n ń pè ní ṣurutu la ilaha illallah kí làwọn májẹ̀mú la ilaha illallah àkọ́kọ́ náà àwọn májẹ̀mú yìí al-ilmu al-munafi lil-jahl nínú eyín la ilaha illallah tọ́lọ́wọ́ jẹ́ kí kọ́kọ́rọ́ tẹ̀mí àtẹ̀yìn kó ní gbogbo eyín yìí kó pé kó lè bá sílẹ̀kùn aljanna fún wa bi idhnillahi ta'ala àkọ́kọ́ tó ṣe pé bọ́ bá kán èyí tó bá kán kọ́kọ́rọ́ tí ò ní wúlò lèyàn mú kí bí bá wùlẹ̀ ń pé la ilaha illallah la ilaha illallah àkọ́kọ́ rẹ̀ ní al-ilmu kọ́ mọ̀túnmọ̀ la ilaha tó ń wí kí lè rí lórí eléyìí qala Allahu azza wa jalla olùwọ́ba tọ́lá rẹ̀ ga ní fa'lam annahu la ilaha إلا الله واستغفر لذنبك فاعلم أنه لا إله إلا الله أشيولواني الأمة إما العلم المنافي للجهل إيا بدو ما كنتما لا إله إلا الله أكوكون تين يوكوكوانويني لا إله إلا الله ẹjá wá orísìírísìí ìtumọ̀ táwa náà ń gbọ́ tí wọ́n ń tú la ilaha illallah fún wa ẹlòmí àpékọ̀ sọba kan àfọlọ́n ọba pọ̀ gbogbo ìlú lọ́fẹ̀ lọ́ba àti ìlú kékeré àti ìlú ńlá ara bí tá a ti ń si la ilaha illallah gbọ́nù ìtumọ̀ ìlàh ta ní la ilaha òun ni pé ẹnìkan tí ó lẹ́tọ̀ọ́ sí kájọ́sìn fún kò sí mọ́ illallah àfọlùwọ̀ba Allah sẹ́ríbẹ̀yàn bá ti mọ ilé al-ilmu al-munafi lil-jahl táìmọ̀ kan ọ̀bá àyàn débi kọ́ mọ́mọ̀ túnmọ̀ la ilaha illallah ẹ̀yìn náà ó rí pé la ilaha yọ bẹ̀rẹ̀ sí ní túnmọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pé la ilaha illallah ò nísìn pé àgbọ̀dọ̀ kò sẹ́nìkan tó tọ́ fún kásígínì kájọ́sìn fún mọ́ àfọlọ́wọn ọba Allah wọ́n sì tún wá pẹ̀rú ẹni báyìí pé ntẹ́ ń wáyà àfi ká lọ mú mi ń bì kan o àfi kẹ́ lọ gun òkè kan o àbí nǹkan kan ṣẹlẹ̀ pé àwọn ayé ní bẹ́ńdì ẹ o sẹ́mi kó gbogbo eléyìí ti ń nẹgẹ́tì kínní la ilaha illallah òní pé dákun àkọ́kọ́ tí ó jẹ́ kí la ilaha wúlò fún yàn òní ká mà tún máa ń tà ń wí lẹ́nu gan-an ìtumọ̀ ń tà ń wí ni pé la ma'buda bihaqqin illallah kò sẹ́nìkan o tó tún lẹ́tọ̀ọ́ sí lódodo kájọ́sìn fún pẹ̀lú gbogbo tí ń jọ́nà jọ́sìn àyàfọ́lúwọ́ba Allah nínú àwọn ọ̀nà jọ́sìn tá Ànábì júwe fẹ́mi rẹ̀ sallallahu alayhi wa sallam Ànábì ní ad-du'a'u huwa al-ibada ad-du'a'u huwa al-ibada Ànábì ládùá ìbádà ní ẹ̀sìn ni ẹni ọwá wí tó jí láàárọ̀ àbí lọ́sàn náà ló wí àbí lálẹ́ni tó ní la ilaha
illa Allah sọ́yà tó gbọ́ yá ṣéwù lẹ́nu rẹ̀ kí nǹkan kan ó dé kí wọ́n wá sọ fún pé mọ̀ pé yá ṣéwù kíní kan àbí wọ́n tún wá pàwọn fún ládùá kan yá jákíjákí tí èso kọ ọlọ́run ń pẹ̀lòmíì lẹ́yìn ọlọ́run bí ìgbà téèyàn ń so nǹkan láàárọ̀ tó sì tún dìrọ̀lẹ́ tí ń tu gbọ́rọ̀ rẹ̀ ti rí nù torí náà dákun bàbá ń wí la ilaha illallah ẹ̀jẹ̀ àmọ̀túnmọ̀ pé ń tà ń wí ni pé kò sẹ́nìkan tí ó lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún mọ́ lẹ́yìn tani lẹ́yìn olúwọba tí ń jẹ́ Allah torí pé àṣẹ ọlọ́run nínú al-Qur'an al-Karim Olúwa ní fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik torí náà àkọ́kọ́ eyín má bá bí wá pé kí ni àkọ́kọ́ eyín tí la ilaha gbọ́dọ̀ ní tí ó fi jẹ́ kọ́kọ́rọ́ tí ó lè ṣílẹ̀kùn àlìjánná fún ẹni tí ń bá ń wí ẹni tí ń bá ń lò òun lọ gbọ́dọ̀ mọ̀túnmọ̀ la ilaha illallah. ash-shartu thani májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú la ilaha illallah òun ni as-sidqu la ilaha illallah ó gbọ́dọ̀ jẹ́ lóòótọ́ ọtí mọ̀túnmẹ̀ ọwá ń wí ó sì gbà pé ń tó ń wí yóò dodo ni as-sidqul munafi lin-nifaq ẹni tí ó bá ti jẹ́ pé la ilaha illallah rẹ̀ ó jẹ́ òdodo ó di mùnáfíkí nù ìyẹn ni pé ọ̀tọ̀ ni tí ń wí jáde ní ẹnu ọ̀tọ̀ ni tí ń ṣe ń bẹ ní ọkàn nínú tí ò ní jẹ́ kí la ilaha illallah wúlò fún yàn òun ni kéèyàn máa parọ́ pẹ̀lú la ilaha illallah pé parọ́ ìyẹn ni pé ń wí lẹ́nu àmọ́ kò gbà pé bó ti rí nù gbogbo ẹni tí ń wùwà pé lẹ́yìn ọlọ́run àfẹ́yàn ọ̀sìn tó ń pé la ilaha illallah nínú al-Qur'an al-Karim nínú suratul Baqarah ẹjá wòye sí ọ̀rọ̀ ọlọ́run tó ní wa minan nasi man yaqulu amanna billah wa bil yawmi al-akhir wa ma hum bimu'minin ọlọ́run ní ẹ̀rí inú àwọn èèyàn wọ́n pọ̀ yaqulu amanna billah la ilaha nánú ya agbọ́lọ́ngbọ́ yọ ma wí la ilaha illallah kọ́dà wà bil yawmi al-akhir kọ́dà gba ọjọ́ gbéǹdé alìkìyàmà gbọ́ Olúwa ní síbẹ̀ náà wa ma hum bimu'minin wọn ò sínú mùmìnì o lọ́dọ̀ Ọlọ́run kí ló fà yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun wọ́n ní nítorí pé wíwí la ilaha illallah wọn sísọ pé amanna billahi agbọ́lọ́wọ́ ọba gbọ́ wọn wọ́n rò pé àwọn ń tan Ọlọ́run ní ìgbà ẹ̀já wí kárọ́nà lọ èyí tá ń pè ní mùnáfíkí tó ẹgbẹ́ ń tà ń wí lẹ́nu ọ̀yàpá sí kíni ọ̀yàpá sí ti ń bẹ lọ́kàn wa gbogbo ẹni ọba bárù la ilaha illallah bẹ́ẹ̀ dálì kìyàmá la tanfa'uhu la ilaha ò lè wúlò fún ọ torí pé la ilaha illallah tí Ọlọ́run fi rán Nabi sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ nírọ́nú kò gbọ́dọ̀ lẹ́tànnú gbogbo ọjọ́ tó bá ti di pé ọ̀tọ̀ ní tẹ́yàn wí lẹ́nu ọ̀tọ̀ ní taari níta tí ń ṣe àmọ́ bọ́bá padà délé tẹ́nìkan ò rí àbí nínú rẹ̀ fún rẹ̀ ó yàtọ̀ fún tí ń wí lẹ́nu Olúwa ní wa ma hum bimu'minin wọ́n ẹni bẹ́ẹ̀ ṣe mùmìnì o yukhadi'una Allaha walladhina amanu wọ́n rò pa wọn tan Ọlọ́run wọ́n rò pa wọn tan àwọn mùmìnì wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun Olúwa ní wọ́n tẹ́ nìkan o àyàforí ara wọn ni wọ́n ń tàn wa ma yash'urun ẹnu pé wọn kàn mọ̀ ní bọ́bá ikú wọn mọ̀ ní àwọn náà bá ti sẹ́rí padà kó ń bí irú nǹkan bẹ́ẹ̀ torí náà min asnani la ilaha illallah wa min shuruti la ilaha illallah as-sidqu fima naqul òun ni kó ṣe pé la ilaha illallah tá ń wí pẹ̀lú òdodo tọkàntọkàn bí n ti ń bẹ lẹ́mìí wa òun náà là ń wí jáde ní orí ahọ́n wa eléyìí ní ń tọ́ka pé yẹn jẹ́ mọ̀nà